Africa Content TV. 60 minutes ni wọ́n náà lọ sí wọn. Ó ti mọ̀ 24 hours Alabi ni wọ́n dé ìwà àṣà. Ọmọ bẹ́ẹ̀ ó gbọ́ orí pé wọ́n wí kí ẹ máa ṣe 8 days ni wọ́n wí Alabi oníwà 4 weeks ó Alabi ni wọ́n mọ̀ tó pàṣẹ wa ó. 12 months àgbàkà ni wọ́n yí ẹ̀mí wá ọ̀bẹ̀lẹ̀bẹ̀ ìbàdàn èrè. Ìwọ́n lọ́rọ̀ tó pẹ́ ọ̀rọ̀ pé 2025 ó sì jìnnà kan ìjà ọ̀nà ìbẹ̀rẹ̀ 2024 náà àbí. Èyí lọ́jọ́ kẹta January nínú 2024 ọmọ pẹ́ jọlọ àǹkan ṣe jọlọ àǹkan ṣe láǹkan ṣe tó bá fẹ́ tó fẹ́ máa yan fanta láàrin ẹbí tó fẹ́ kẹ́kí ó máa tó dè ẹ́ tó bá fẹ́ ṣe èmi tì í bàjẹ́ ó bá dá bí wọ́n rí ẹ̀ ìjọ òkun báwọn ọ̀rẹ́ orí ẹ̀ wọ́n jáde. Jùbọ́lá àgbàgà àbàṣe ọmọkùnrin ọmọbìnrin ẹ̀dọ̀ ọ̀rọ̀ lọ́wọ́ ìmọ̀jọba àti pé ìgbàdúrà ó wà very important Alábí ó lè bẹ̀rẹ̀ ká má gbàdúrà dáadáa tó pé 1 second ìyẹn tó yíra 60 seconds yíra ní 1 minute gbàgbà ó mọ̀ 60 minutes gbàgbà. Níwọ̀n náà wo 25 hours náà ṣe lóde fún 1 day Alábíà 7 days àgbà ẹ̀ka níwọ̀n wí Alábíà 4 weeks Alábíà níwọ̀n months ojúbà 12 months àgbà ẹ̀ka níwọ̀n year àgbà ẹ̀ka ló bá tán. Àjùmọ̀ ìrìnlẹ́jọ́ àánú ìjìnlẹ̀ Wednesday first Wednesday of the year 2024 àánú gbọ́dọ̀ tó mọ́ra wá gbogbo alámọ̀ra àánú pàwà tó ìjìnlẹ̀ alápàlọ́ bóni Monday Nàìjíríà bóni Tuesday àmà àtàṣẹ wọn. Ara àdúgbò lọ́jọ́ Wednesday ọjọ́ Alámísì ká lọ àwọn orin. Àdìsàṣẹ́tì lọ́jọ́ Jímọ̀ àbọ̀wọ́sẹ̀ lọ́jọ́ Sátọ́dé. Bébí Sunday ká lọ sí ilé kù. Ilé gbogbo pàdé mi lọ́nà. Oríire ọdún ìtẹ̀mí. Ọmọ pápá mi máa ń dé. Bébí Tuesday àmà àtàṣẹ́gun. Ará àdúgbò lọ́jọ́ Wednesday ọjọ́ Alámísì ká lọ àbọ̀wọ́lé. Àdìsàṣẹ́tì lọ́jọ́ Jímọ̀ àbọ̀wọ́sẹ̀ lọ́jọ́ Sátọ́dé. Bébí Sunday ká lọ sí ẹ̀kú. Ilé gbọ́dọ̀ olùkọ́ àtẹ̀gbẹ́ wá àgbẹ̀gbẹ̀ wá. Táwọn bá ní ká ló ń wọ́n gbàgbé wá.
sọ pé nítorí pé ojú ti ń ta ẹ̀ síbẹ̀ ojú fẹ́ sínú kúrò láàbàdà wà lókun lọ́dún ẹ̀fọ́. Oríire ọdún ìtẹ̀mí. Òun la mú wọ́rẹ́ ìkúlẹ̀ láàbàdà àbàṣe. Máa wò wọ́n jù. Máa sọ pé torí bójú ti ta ẹ̀ tipẹ́tipẹ́ ojú fẹ́ sínú kúrò láàbàdà wà lókun. Olọ́nà múlẹ̀ àwọn ẹgbẹ́ ìjúbà wọ́n ṣiṣẹ́ kí ni wọ́n tó lọ́wọ́ àjọ ojú wa iṣẹ́ tó mọ́. Ìgbà àti akẹ́wà àti ẹ̀fọ́ ikọ̀ wọ́n mẹ́nu lẹ̀ ẹ̀sìn ẹ̀yẹ wọ́n mẹ́nu lẹ̀ ẹ̀wọ̀ sùn ó lánú lẹ̀ ẹ̀wọ̀ ó lẹ́nu ṣínú ni ojú ṣínú ni imú ṣínú ni etí ṣínú ni kúrò láàbàdà àbàṣọ ọlọ́gbà. Wáyọ̀ Allah. Wo Pasuma àrọ̀rà jẹ. Ọlọ́run wá jẹ dáadáa fún gbogbo wa. Èyí tí gbogbo wa bẹ̀rẹ̀ ní January 1st 2024 yìí. Gbogbo ìbéèrè gbogbo wa. Lábí múmú ṣẹlẹ̀ àbájá lọ́dọ̀ lọ́wọ́ tàbí. Ṣé o ní January bá ṣe á? Jáwùsí ní January ìbò àwọn. Ṣìbí bá mi January bá ṣe á. Aláàbò ẹ̀ṣẹ̀ òfófó ẹ̀fẹ̀ ṣàníyá. Àjíwá ó gbọ́ Ọlọ́run sọ. Ó gbọ́ Ọlọ́run sọ̀rọ̀ ó gbọ́. 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 Bí ibi gbàṣẹ. Ṣé ọlọ́ọ̀fẹ́? Don't gree for anybody. Don't gree for anybody o. Tẹlifóònù sọ́dà ṣàkóso. Bàbá ti nílẹ̀ wọ́n jẹ́ bẹ́ẹ̀ ni. Ọ̀jẹ̀ sharp. Don't gree for anybody. 2024. Don't gree for anybody. Don't gree. Bàbá ìkúlẹ̀ náà jẹ́. Ọlọ́ọ̀fẹ́. Mí ni. Ṣá. Don't gree. Alonso. Ọmọ tí mo gbọ́ ọjọ́ ọdún wa yìí 31st of December 2023 wọ́n tún January 1st 2024 lọ́lọ́wọ́ bá máa dáhùn bá àṣẹ ojú wa lápá lọ. Onígbàgbọ́ ní jìnnà bá ṣe ooo. Òde wa máa tó wà náà lára àbájá bá ṣe ooo wá ní. Alonso aláwọ̀ aláyìí. Alonso aláwọ̀ aláyìí. Yóò ní tó wá ní. Láyé rí. Wọ́n ní sọ pé mo jẹ àwọn ọmọ. Ẹni máa kẹ́rù ẹ̀kọ́ ìṣàlẹ̀. Alonso aláwọ̀ aláyìí. Alonso aláwọ̀ aláyìí. Yóò ní tó wá ní. Láyé rí. Wọ́n ní sọ pé mo jẹ àwọn ọmọ. Ẹni máa kẹ́rù ẹ̀kọ́ ìṣàlẹ̀. Ilé sọ bí o sọ wọ́n. Ilé sọ bí o sọ wọ́n. Ilé sọ bí o sọ wọ́n. Adébílé sọ bí o sọ wọ́n. Pépé tí yẹ ti ló di yẹ. Wọ́n ti pélé ilẹ̀ ìfẹ́ wọn o. Ẹbí èkó ni aṣọ ọ̀la ẹbí. Ìlú tó ní lé ní oṣù ìfẹ́ sọ́mu. Ìgbà tí mo gbọ́ bẹ́ẹ̀ lọ́jọ́ sí. Wọ́n ní kílé ìfẹ́ ọ̀tọ̀ fún mi. Iṣẹ́ dábì bàtà náà ló wá rí. Lórí fún mi débi ọlọ́run kọ̀ ọ́. Wọ́n wà lára àwọn aṣọ àjà. Wọ́n ní ẹ̀yìn ayé. Wọ́n wà lára àwọn aṣọ àjà. Lára àwọn aṣáṣá
Ilẹ̀kùn mi bá ṣí kó ṣètò. Wọ́n wá 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 wọ̀ rí ọ̀nà tó fi bá wọnú àgbọn wọ́n wá wá wọ́n fẹ́ tẹ̀lé bọ̀. Gbogbo ti bá kú kó ṣètò lè pa ó. Ìgbà tí mo sọ pé kí tó yan bá jà. Kí ayọ̀ mi bá dé gbogbo jù ní ìyára. Ọdún ṣe é fèrè ṣe. Ṣé máa ṣe é fèrè ìyára? Ilẹ̀kùn mi bá ṣí kó ṣètò lè tú. Wọ́n wá 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 wọ̀ rí ọ̀nà tó fi bá wọnú àgbọn. Gbogbo ti bá kú kó ṣètò lè pa ó. Ìgbà tí mo sọ pé kí tó yan bá jà. Kí ayọ̀ mi bá dé gbogbo jù ní ìyára. Ọdún ṣe é fèrè ṣe. Ṣé máa ṣe é fèrè ìyára? Ọba wo ni ó? Lásìkò tó rí ni wo ni ó? Ọ̀rọ̀ ọmọ Sunday wò ni ó wọ́n sọ pé rí mi ò ní o. Èmi tó lè rí o. Ẹyin tí wájú ilé mi ẹ̀rọ yìí. Ẹyin tẹ̀gbẹ́ ilé mi ẹ̀rọ yìí. Ẹyin tẹ̀yìn ilé mi ẹ̀rọ yìí. Omi ẹ̀tọ́ dáadáa. Wọ́n sọ pé rí mi ò ní o. Èmi tó lè rí o. Ẹgbẹ́ gbogbo ọgbẹ́ mi sí ìbàdí ìmọ̀lẹ́. Àwọn ìgbà ló wá dìbò ẹ̀rọ ṣe. Calvary Town, 2024, 2024, 2020 blessings, 2020 achievements. Plenty money, 2020 long life. Pàṣẹ ìrìn ẹ̀yà 2024, ó dágún máa bò yí dá o. Pẹ̀lú fámìlì mi ò pàṣẹ. Olùdarí máa bó ṣe dojú. Wáṣíù ayọ̀ ìdùnnú àgbéká ìṣípẹ́ mọ́mọ́ ní long life. Inú 2024 kì í fọ́ ọ̀la. Ó dákó máa bò ń gbà o. Ìnáwó ẹ̀yà mẹ́kọ̀ọ́ ìgbàlá ìyá ẹ̀kútẹ̀kú dáadáa. Àtẹ̀wé olólùfẹ́ mi hàn. Bẹ́ẹ̀ bí jẹ́ láfẹsẹ̀ alẹ́ òun. Ìrẹ̀lẹ̀ wa, ìrẹ̀lẹ̀ amúbọ̀ ọkùnrin lágbàá ẹ̀ka àlàfẹ́. Àwọn ìdìbò sọ́wọ́, àwọn ìdìbò ẹni tó wá. Ẹni tó wọ́n ní jọ wá, ọ̀dún kó bá àdìgbò náà. Àwọn eégún àti bẹ́ẹ̀ dáadáa. Òkú òní ìfẹ̀jẹ́ gbogbo wà rẹ̀ lábágàbá àti lágbára lọ. 2024, àgbáre, àbọ̀rẹ́. Gbogbo iṣẹ́ tá a bá dáwọ́lé, kò é jùlọ àti sórí. Gbogbo ẹjọ́ ti lé contract. Ọlọ́run tó bọ́ sí jú wá. Ìyàwó ló fẹ́ fẹ́ ọdún ẹ̀rẹ́ ọ̀kọ̀lọ́gbà ọdún ẹ̀rẹ́ mọ́tòlùfẹ́ra ọdún ẹ̀rẹ́ 2024 2020 achievement 2023 àjíbọ̀lá àgbàkà wọ́sẹ̀.
sọ́bẹ̀. Gbogbo tó bá bẹ̀rẹ̀ jí mọ́lá. Ìwé gbàgbọ́ pé ó ti rí bẹ́ẹ̀. Àwọn pẹ́ bọ̀dá ẹ̀gbọ́n àbúrò àǹtí màmá bàbá ẹ̀gbọ́dọ̀ dúró. Dáa bá ń gbàdúrà. Alábìbí máa yá ṣe. Dáa bá ń fa ayé àyàsọ̀. Dáa bá ń fa ayé àláwù. Gẹ́gẹ́ bí wọ́n ṣe wí. Agbọ́dọ̀ bá ń fa ayé àyàsẹ̀ kì í bóyá o. Ọ̀pọ̀ kọ́ wọ́n ti dúró. Olùfẹ́ gbàdúrà nìkan. Ó gbàdúrà nìkan láwọn ṣe dáadáa. Ó jẹ́ sí ìsìlẹ̀ lórí ojú wọn. Òun mẹ́nu lẹ̀. Ajúmọ̀lá àgbàkà wọ́n pè wọ́n lọ́pẹ̀ àwọn. Ọdún ìyàtura kò nílé gbogbo wà. Ọdún ìyàtura kò nílé gbogbo wà. Ọdún ìyàtura kò nílé gbogbo wà gbogbo. 2024 yìí, 2024 yìí, ọdún ìyàtura kò nílé gbogbo wà. Òǹkà àbáwọlé, ayọ̀rí, etí ẹ̀dẹ̀, olúwa ìṣòro, ọdún ìyàtura kò nílé gbogbo wà. 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 Ohun tí a dáwọ́lé ayọ̀ ní. Ohun tí a béèrè lolúwa ó ṣe. Ọdún ìyàtura kò nílé gbogbo wà. Ẹnjìníà mi ò lè ní apẹ̀ gbogbo ìgbà. Àádọ́gbọ̀n wọn kò ṣe síbí lẹ́nu àbájá ní àlàbí ẹ̀rọ lọ. Mo fẹ́ máa gbọ́ owó ọ̀fẹ́ òkúnlẹ̀ àbájá gbà wá sí lọ́wọ́ mi níwá. Ẹnjìníà. Ṣé fẹ́ máa gbọ́ owó ọ̀fẹ́ òkúnlẹ̀ àbájá àlàbí lọ́wọ́ ní. Òkú ṣe kọrúkọ wá. Gbogbo kọrúkọ wá. Orúkọ ìyàwó àtọmọ́lá bágàbá àti gbogbo ẹbí ẹni ọkọ wá. Ó fẹ́ máa ń kọ ọ̀fẹ́ o. Àfọ́tì oríire ẹnjìníà fẹ́ máa ń kọ ọ̀fẹ́ o. Ẹrù ẹnjìníà fẹ́ máa ń kọ ọ̀fẹ́ o. Olùlá ìwà ọmọ ẹnjìníà fẹ́fẹ́ àtọ̀ ọ̀fẹ́. Àjọwà náà ní alábíọ́lá àgbàgbà. Ọ̀dọ́ba ọlọ́tọ̀. Ọjọ́ orí. Báà mi jẹ sáà. Àìná. Gbogbo ọdún lé. Ogun àwọ̀. Ìkúrò amígù. Bàbá ìmẹ̀yì. Bàbá ọmọ tó bọ̀. Àkọ́nà fọ́fọ́ bàṣẹ, àìkàyàwó ọ̀dájúwọ́, ẹjẹ́ kó lórí olóṣèlú bàṣẹ, fọ́mọ prince and princess kí wọ́n yí apátó ní lágbàkàmì àlàbí wọn jayé ọba ni. January 3rd, 2024, 2020 achievement, 2020 greatness, 2020 happiness. Kúnlẹ̀ àgbàkàrà ìbíní ajẹ́ fún gbogbo wa. Àyẹ̀wò wọ́n ń yàdúrà níbi ojúmọ́ láwọn mẹ́nu ilé ọ̀ṣẹ́gun pàǹpá òṣàní.
Olólóró yẹn kò sọ ti ẹ̀rí jí wá. Ó máa wá áńgẹ́lì tó ń kọjá níwòyí. Ṣé sọ pé àdúrà ọ̀dá wọ́n ń dáwọ́ àdúrà jẹ fún Ejúmọ́lá ẹ̀rọ apíṣíẹ́tì ọmọ jẹ́wọ́ jẹ́ bá ń mẹ́tò bí 100 bí 1000 kún lé lágbàjá ní àlábílẹ̀ ẹ lórí kò bí a ṣe jẹ́. Mo ṣàdúrà níbi ìtọ́wọ́ fún lágbàjá ìṣàfikún. Lọ́wọ́ ṣe ní ṣọ́ọ̀ṣì ẹ ṣàrí. Amen. Wọ́n ṣe ní mọ́ṣáláṣí. Láàmì náyà náà, ó bá ṣe lọ́dọ̀ àwọn ẹlẹ́sìn àbáláyé ogun lé làbàgà mi àlábí àṣẹ ni. Lábàgà wa àti àṣẹ. The bottom slow. I saw for January 3rd. Ọjọ́ kẹta oṣù kìíní ọdún 2024. Ọ̀dọ́ kábíyèsí ọlọ́tẹ̀ látúwà yóò ojú wá àtúntì wá. Lọ́dún yóò ojú wá. Adúpẹ́ láyọ̀ àbágàwà sópẹ́ mú àwọn aláyọ̀. Àwọn aláyọ̀ lọ́dún tó wọjá. Tàṣẹ pé ọdún yìí yára àbájá àbàzókè mú àwọn aláyọ̀ ee fún àtàmà wa ọba wa inú ìdùnnú nìkan wà gbogbo ẹbí ara gbogbo ọmọ ìlú inú ìdùnnú nìkan ti bá òun múlẹ̀ lára àbájá pẹ̀lú pépélé ẹ̀bẹ̀ pẹ́ ẹ̀dẹ̀gbà àsopé ọ̀wá tá à ń jẹ́lérè tọ́pẹ̀ lọ́dọọdún ọlọ́run kí a lè wá táà má lè ṣàárẹ̀ láìsàn má gbé wa dòun ní lára àbájá àbàzọ́ iṣẹ́ ọlọ́run tẹ́ ẹ tọ́ gbogbo àwọn adániwó pè everybody ìlú wa dáadáa sí ọ̀rọ̀ ìyí ọlọ́wọ́ ojú tí mo rí lọ́dún tó kọjá gbogbo wọn mo tún rí lára àbájá àbàzọ́ lọ́dún àwọn kò ríra lọ́dún tó ń pààlà ìbí ogun ní lápá January 3rd 2025 àtúmọ̀ àríwá tó lè lára àbájá àbàzọ́ fún yín.